Àrùjalẹ̀ Òjìmẹ̀ ìlú Òkèlùṣẹ̀ ti ìpínlẹ̀ Ondo, kábíyèsí ọba Olóyèdé Adékọ̀yà Akíngarè kejì. Kábíyèsí mà ti sọ̀rọ̀, ó ti ṣe ìkéde síta lórí àwọn èèyàn, pàápàá àwọn ọmọ Nàìjíríà tí wọ́n máa ń rí orí adé fín, tó jẹ́ pé wọ́n máa ń wò pé bóyá kábíyèsí, ọjọ́ orí kábíyèsí kéré, tí wọ́n fi máa ń yẹ̀yẹ́ kábíyèsí, tó sì ti ṣe ìkìlọ̀ pé láti àsìkò yìí lọ òun ò ní gba àrífín àti ìwà ìbọ̀wọ̀ fún àgbà, ìwà ìbọ̀wọ̀ fún orí adé tó pa àwọn èèyàn, pàápàá àwọn ọ̀dọ́ táwọn ò sí ọba Olóyèdé Adékọ̀yà Akíngarè kejì tó jẹ́ Àrùjalẹ̀ Òjìmẹ̀ ti ìlú Òkèlùṣẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Ẹ rántí pé lọ́dún díẹ̀ sẹ́yìn ìní ọba Olóyèdé Adékọ̀yà Akíngarè kejì ló di ọba tó kéré jù nínú gbogbo ilẹ̀ Yorùbá, nígbà tí kábíyèsí tó jọba ní ọmọ ọdún mẹ́rìndínlógún 16 years ṣe ní ìlú Òkèlùṣẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Àṣà tí wọ́n máa ń ṣe ni wípé bí ọba tó wà lórí ìtẹ́ tó bá fi wàjà, ọmọkùnrin ẹ̀ tó dàgbà jù òun ni wọn yóò mú láti rọ́pò ẹ̀ láti fi ṣe ọba ní ìlú Òkèlùṣẹ̀, tó sì jẹ́ pé nígbà tí bàbá tó bí ọba Olóyèdé Adékọ̀yà Akíngarè, ìyún ọba Akíngarè àkọ́kọ́ tí kábíyèsí wàjà, ni wọ́n wò pé ta lọmọkùnrin tó kàn, tó sì jẹ́ pé nígbà náà àwọn ọmọbìnrin ló pọ̀ jù nínú ọmọ ọba Àrùjalẹ̀ kejì àkọ́kọ́, tó sì jẹ́ pé ọba Olóyèdé Adékọ̀yà Akíngarè nìkan ló jẹ́ ọmọkùnrin. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ipò ọmọdé ló wà nígbà náà, èèyàn ọmọ ọdún mẹ́rìndínlógún, kódà kábíyèsí sì wà nílé ìwé girama, ìyún secondary school, lásìkò tí bàbá ẹ̀ wàjà, tí ó jẹ́ pé òun nìkan ni ọmọkùnrin tó wà nínú àwọn ọmọ ọba. Eléyìí ló máa jẹ́ kí àwọn afọbajẹ kan wò pé àwọn ò gbọ́dọ̀ pa ìṣẹ̀ṣe dà. Wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé ọmọ ọba Olóyèdé Adékọ̀yà Akíngarè ó kéré ńgbà náà, ṣùgbọ́n àwọn ò ní pàṣẹṣe dà, òun náà ní ipò ọba kan. Láti ìgbà náà ni wọ́n sì ti fi kábíyèsí, iná ti fi sípò àwọn baba ńlá ẹ̀, èyí tó jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn kan fẹ́ràn, nítorí pé wọn àrírú ọ̀dọ́mọdé tó jọba bẹ́ẹ̀ rí ní ilẹ̀ Yorùbá. Ṣá o, lẹ́yìn ọdún díẹ̀ tí kábíyèsí ọba Olóyèdé Adékọ̀yà Akíngarè kejì tó ti ń ṣe Àrùjalẹ̀ Òjìmẹ̀ ìlú Òkèlùṣẹ̀, níṣe ni wọ́n máa kéde, ní kábíyèsí fi kéde síta lópin ọ̀sẹ̀ tó kọjá pé báwọn èèyàn ṣe ń rí òun fín, tí wọ́n máa pè òun ní bro by blood, gẹ́gẹ́ bí ìgbà tí ò tí ì jọba, ìyún gẹ́gẹ́ báwọn ọ̀dọ́ bá ṣe máa ń kíra wọn. Wọ́n ní kò dá o, wọ́n ní ẹni tí ò bá ti lè máa kí kábíyèsí ní His Royal Majesty èèyàn ọba aláyélúwà kó má ṣe ta fẹ́lẹ́fẹ́lẹ́ kórí orí adé fín. Olórí àwọn òṣìṣẹ́ ọba Olóyèdé Adékọ̀yà, ìyún ọmọọba Adéfẹ́mi Ọlọ́runfẹ́mi, òun ló fi àtẹ̀jáde síta lórúkọ kábíyèsí, tó sì jẹ́ kó di mímọ̀ pé láti àsìkò yìí lọ àwọn ò ní gba irú àrífín bẹ́ẹ̀ fún ọba Olóyèdé mọ́ rárá àti rárá.